Mo ṣẹ̀là ìbọrú, mo ṣẹ̀là ìbọyè, mo ṣẹ̀là ìbọ ṣíṣe fún gbogbo etí tó bá láǹfààní àti máa gbọ́ mi. Kábíyèsí rẹ̀ Olódùmarè, mojúbà rẹ̀ Olódùmarè. Gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ tó bá ti ń sọ̀rọ̀ tí ò bá ti fi ti Olódùmarè ṣíwájú pátápátá, irọ́ ló ń pa. Mojúbà orí mẹ́rẹ̀ẹ̀rin àgbáńlá ayé, mojúbà orí mẹ́rẹ̀ẹ̀rin ẹ̀ka àárọ̀ oòjíire. Gbogbo ọrẹ ayé, gbogbo ọ̀ṣà ayé pátápátá ìbà ni mo ṣe, jẹ́ kójú mi sọ, jẹ́ kójú mi ṣe, nítorí wípé kí ni àdáṣe ní ọmọ ìbá gbọ́dọ̀ wọ́n mọ́. Mojúbà ẹ̀yin ìyá mi, mojúbà gbogbo òrìṣà tí à ń péjúbọ ní gbogbo àgbáńlá ayé pátá. Gbogbo òrìṣà tí à ń péjúbọ ní gbogbo ilẹ̀ kóòtù òjìire, ìbà ni mo ṣe. Ìbà gbogbo jáwéjáwé, gbogbo wàgbùwàgbù pátápátá. Mojúbà ìyámọ̀pó tó dorí kodò tí ò ṣomi. Mojúbà ìyámọ̀pó tó dorí kodò tí ò ṣẹ̀jẹ̀ tí ò ṣoje. Gbogbo lákìrí bòtò aláìlójú awẹ́ pátápátá, gbogbo ṣokóṣòbò pátápátá ìbà ni mo ṣe. Ẹ jẹ́ kójú mi sọ, jẹ́ kójú mi ṣe, nítorí wípé kí ni àdáṣe ní wọn ìgbà gbọ́dọ̀ wọn mọ ènìyàn. Ìbà bàbá, ìbà ìyè, ìbà olúwo, ìbà òjúbọ̀nà pátápátá. Ìbà adáṣọ má mọ̀ọ́ró, gbogbo yín ni mojúbà yín. Fídíò tí mo fẹ́ ṣe yìí, fọ́nrán yìí, mo ṣe fún Barrister US Imam lórí ẹjọ́ tí wọ́n fúnra ra wọn níkọ̀ ọ̀rọ̀ yàrá wọn tí wọ́n jókòó tí wọ́n pè mí sí, èmi àti Tanọlọ́hun, tí wọ́n wá lọ àlèfùlání mọ́ra. Barrister US Imam, ẹ má gbàgbé orin yín tí mo máa ń kọ fún yín. Ṣé rí wípé orin yẹn ó fit yín gidi gan. According to orin yẹn náà ni ẹ má ṣe ń ṣe. Orin yẹn ẹ ti gbàgbé. Tó ní ó tún fẹ́ padà dẹranko, ó tún fẹ́ padà dẹranko, ó tún fẹ́ padà dẹranko, ó tún fẹ́ padà dẹranko. Orí tí ó jẹgún kì í gbọ́, bọ́ fún ládìyẹ kò ní gbà. Ó tún fẹ́ padà dàbí ẹran. Orin Àyìnlá ni. Ẹ̀yin gangan bí ẹni pé wọ́n ti wo súrà yín kó tó di wípé Àyìnlá kọ orin yẹn. Wọ́n rí yín tán. Orí tó máa jẹ igún, bó tilẹ̀ jẹ́ wípé gbogbo wa mọ̀ wípé èèwọ̀ ni láti jẹ igún, láti pa igún, láti fi igún bọrí. Ṣùgbọ́n àwọn orí kan wà tó jẹ́ wípé kò sí bá a ṣe lè ṣe tó, ó máa padà jẹgún ni. Tó bá dẹ̀ padà jẹgún, ẹni tó bá ṣe ohun tẹ́nìkan ò ṣe rí, ó máa padà rí ohun tẹ́nìkan ò rí ni. Orin kan tún sọ wípé atẹnujẹ ò ní pa mí o. Ẹja ló ní bú ẹ ò fura o. Kìnìún lọba ẹranko nínú igbó. Ẹ̀yin lẹ̀ ń sọ̀rọ̀ ẹni ò lọ́gbọ́n lórí. Ẹ̀ ń sọ̀rọ̀ ẹni ò lọ́gbọ́n lórí. Àlè ìyá yín ju bàbá yín lọ. Wàhálà wo lẹ̀ ń kóra yín sí? Òkété lu kéèsì, ọ̀nà wo lómi àbábọ̀ lójú ọlọ́dẹ tó mu tó gbé iṣu iyán kaná. Òkété lu kéèsì, ọ̀nà wo lómi àbábọ̀ lójú ọlọ́dẹ tó mu tó gbé iṣu iyán kaná. Kò sí escape o fọ́mọ lórí tó bá rí wa fi. No escape o. Kò sí escape náà ló tá ń sọ yìí. Fídíò tí èmi ti ṣe fún yín nígbà tí Tanọlọ́hun wà ní detention, òun lẹ lọ gbé àsórí tó máa padà jẹgún. Tẹ wá fi sùn mi. Tẹ wá lọ àlèfùlání mọ́ra yín. Àlèfùlání àti lè sọ torí kò tí ì fẹnu ara ẹ̀ wá sọ bóyá ó mọ̀ ń pa àbí kò mọ̀ ń pa. A kàn rí pé wọn ò rí kọ́ọ̀tì ni. Tẹ bá fẹ́ ṣe rí ọkùnrin, nǹkan tá a ṣe máa ń sọ pé ẹ̀yin Fúlàní alátọ̀tọ̀ nìyí ni. Alátọ̀tọ̀ sì rèé ní ilẹ̀ kóòtù òjìire, kò dáńtọ́ lọ́kùnrin. Ọkùnrin máa ń dúró tán tó bá fẹ́ ṣe nǹkan kan, ó máa wà responsible, ó máa take full responsibility fún nǹkan tó fẹ́ ṣe ni. Pé kíní yìí èmi ni mo fẹ́ ṣe, kò nílò pé à ń fẹ́ ẹnìkan bójú and wá partner in crime. Ẹ̀yin
lẹ́ẹ̀fẹ́ fi tanà Ọlọ́run lẹ̀. Kí dẹ̀ nìdí ni wípé àbúrò yín kọ́lé lọ́wọ́, abunú èèyàn yín jíṣò. Tó bá yá wọ́n máa sọ wípé ọ̀rọ̀ tí mò ń sọ mo fi ń kó bá tanà Ọlọ́run sí ni. Bóyá èmi ni tanà Ọlọ́run, bóyá tanà Ọlọ́run lè mi kò yé mi. Èèyàn tó bá ti rí sàkún yín á ti mọ̀ wípé sadist ni yín. Kò nílò kábọ̀. Because ọjọ́ tí wọ́n parí ìjà, ẹ̀yin náà lẹ bọ́ síta. Tẹ́ ẹ pera yín lọ́kùnrin, tẹ́ ẹ pera yín lọ́yà. Tẹ́ ẹ sọ wípé nǹkan tẹ́ ẹ fẹ́ ni kí tanà Ọlọ́run máa lọ sí ojúlé ká lẹ́yìn kọ̀ọ̀kan kó lọ máa dọ̀bálẹ̀ kó máa bẹ̀bẹ̀ kẹ́ máa ṣe fídíò. A dẹ̀ sọ pé àní lè ṣe bẹ́ẹ̀. Àwa ò fẹ́ kí tanà Ọlọ́run ṣe bẹ́ẹ̀. Ẹ dẹ̀ láàrin ara yín nílé àkórí tanà Ọlọ́run. Tẹ́bi tá máa bá sọ̀rọ̀ àwa la sọ lórí social media láti fi sin ní gbẹ́rẹ́ ìpàkọ́ ni. Pé tó bá lọ wọnú ilé yín tẹ́ bá lọ pè lólè. Ọṣẹ wo ló fẹ́ fi wẹ̀ mọ́? Kó tó di wípé bẹ́ ṣe come to conclusion láàrin ara yín pé kẹ́ kóra yín jọ sínú yàrá bí ọmọ Yàsín kó dọ̀bálẹ̀ kó bẹ̀yìn. Tó dẹ̀ ṣe bẹ́ẹ̀, ṣe bí n tẹ́lẹ̀ ẹ fẹ́ nìyẹn. Ó dẹ̀ fún yín. Ṣùgbọ́n orí tó máa jẹ gúnugún kò ní gbọ́. Tó bá ti fún ládìyẹ báyìí ó máa yírùn ni bí ẹni kọ́lí gbé. Tí gbogbo èèyàn bá padà lọ wo fídíò yẹn, wọ́n á rí wípé bitterness wà nínú ìgbésí ayé yín, wà nínú soul yín. Barrister US Imam. Pẹ̀lú yín ò dùn sí pé kọ́mọkùnrin yìí kó máa lọ ní àlàáfíà ara. Gbogbo ìbànújẹ́ yẹn is written all over your face. Ó ní oríṣiríṣi ọ̀rọ̀ petty gbogbo nǹkan. Bóyá tanà Ọlọ́run gan notice kó tó ṣẹ̀ wá pe orúkọ yín, kó tó ṣẹ̀ wá, individually, kó tó di pé you put a fake smile on your face. You are bittered. Wọ́n pè yín sí ẹjọ́ bí kẹ́ wá bá àwọn ṣe kíni, ṣe onídùúró ní court. Bí ẹjọ́ ṣe di ti yín, you are so unprofessional. Kò ṣe wà. Torí wípé à ń sọ̀rọ̀ lórí social media. Tí gbogbo ayé tó bá ń follow ọ̀rọ̀ yìí, tí wọ́n bá rántí vividly, mi ò dá orúkọ yín lórí page mi rí. Mi ò sọ̀rọ̀ yín rí, US Imam. Until ọjọ́ tí mo ṣe ètò fún Labib Lágbàjì. Nígbà tí mo rí wípé níjọ́ kejì lẹ́yìn tí ìyá tanà Ọlọ́run ti rá bàbà tán. Lẹ́tú sọ wípé Labib Lágbàjì tún gbé tanà Ọlọ́run lọ sí kóòtù. Kò sẹ́ni tó máa rírú ẹ̀ tí ò ní sọ̀rọ̀ náà. Mo dẹ̀ sọ̀rọ̀ sí Labib nìyẹn. Wípé kò tá ń tọ́ lọ́kùnrin. Irú ọkùnrin wo nìyẹn tó bá jẹ́ ìyá tiẹ̀ ló ṣe bẹ́ẹ̀? Ló ṣe bẹ́ẹ̀ ń dọ̀bálẹ̀ sọkùnrin ẹgbẹ́ ẹ̀. Ṣé inú ẹ̀ gan máa dùn sí? Bí tí ọ̀rọ̀ mi ò mọ bí ọ̀rọ̀ ṣe fo fẹ́ǹsì látọ̀dọ̀ Labib. Dá sí ọ̀dọ̀ ẹ̀yin lọ́ọ̀yà Òkútagídí and co. Dá àgbẹnu yín sínú ọ̀rọ̀ yìí. Bú yín, ta sí yín, gbọ́rúkọ yín lórí péèjì wa. Never. Ẹ̀yin fúnra yín lẹ fira yín sínú situation tí mo fi dá orúkọ yín lórí péèjì mi. Because lẹ́yìn tí mo ṣe fídíò yẹn tán fún Labib Lágbàjì, lẹ lọ sórí Aláfọwọ́rá Association. Ẹ ti gbàgbé. Lẹ lọ sórí péèjì ẹ̀ tẹ́ lọ ń dá orúkọ mi bẹ̀. Tẹ́ lọ ń sọ̀rọ̀ mi bẹ̀. Ń pé èmi ò wú ọmọ. Èmi dúró sínú kitchen, mò ń ṣe fídíò. Èmi abímọ máa wò. Èmi dúró nínú ilé ìdáná. Tó sọ wípé ọpọlọ ìyá ẹ ó dọ̀bálẹ̀ pé wọ́n ló máa straight ẹ̀. Ó ti gbàgbé. Ẹ̀yin Mùsùlùmí yìí,
ẹ̀yin Fúlàní yìí ẹ máa ń fẹ́ kẹ́ ẹ sọ̀rọ̀ mùsùlùmí Fúlàní yìí ẹ máa ń fẹ́ kẹ́ ẹ sọ̀rọ̀ kẹ́ má gbèsì ṣé rédíò àsọ̀rọ̀ má gbèsì lẹ́yìn ẹ̀yin máa sọ̀kò sórùlé ẹ wá sọ pé kó dákẹ́ ṣó nílé kú ni láì ṣe pé onílé ti kú ó sọ àdúrú ọ̀rọ̀ yẹn mo dẹ̀ padà gbọ́ bí mo ṣe gbọ́ náà nìyẹn mo dẹ̀ fún ẹ lésì ẹ jọ̀ọ́ US Imam 2 nìyẹn o gẹ́gẹ́ bí lọ́ọ̀yà tó jẹ́ torí tó bá jẹ́ ní ìlú tó dáa tó sọ pé o sùn mi nítorí pé mo sọ̀rọ̀ sí ẹ yẹn èmi náà wá sùn ẹ ká wá wo fídíò yẹn ká wo déètì ẹ sí fídíò èyí tí mo ṣe kájọ gbé déètì yẹn yàtọ̀ síra wọn kí ló mú ẹ tó máa sọ̀rọ̀ sí mi tí mi ò dárúkọ ẹ lórí ètò tí mo sọ Labib Lágbàjì ò sùn mi o ìwọ ló fẹ́ sùn mi. Now ó wá mú fídíò yẹn tí mo ti fi fún ẹ lésì láti 19 forógbómù gàrí ó wá mú bọ́ síta ẹ wá fẹ́ lọ fi sùn tànà náà bàbá ṣé nǹkan tí wọ́n kọ́ yín ní court of law ni àbí níbi ní school of law àbí báwo lẹ ṣe ń pè tẹ́ lọ tẹ́ fi sọ pé ẹ̀ ń celebrate 24 years àbí 20 kìíní kan year tẹ́ ti ń practice ṣé rádaràda tẹ́ practice náà ni ṣé bẹ́ẹ̀ ṣe ń ṣòṣì bí ẹran tó ṣẹ́ ní wo ní years of practice so 25 years lẹ ti fi ṣerú òṣì tẹ́ gbé síta tí gbogbo ayé ń rí 25 years lẹ ti fi ṣerú òṣì yẹn ni wípé kẹ́ ẹ búyàn tẹ́niyàn ò sọ̀rọ̀ sí yín tẹ́niyàn ò ta sí yín of course we know pé lọ́ọ̀yà ni gbogbo yín and of course we would like to think that okay the way táwọn lọ́ọ̀yà yìí ṣe ń behave ó lè jẹ́ àwọn tó gbéṣẹ́ fún wọn ló fún wọn nírú go ahead yẹn. Not until when you cross the line not until ìgbà tẹ́ ẹ tó fi ẹnu sí nǹkan tí ò kàn yín not until tẹ́ tó mention irú àwa yẹn tẹ́ bá wo fídíò tí mo ṣe fún yín lálákọ̀ọ́kọ́ I said it mo nígbà tẹ́ ti mention irú àwa yẹn àwa máa fún yín ní èsì kéégún wọlé kájá má gbó gbogbo ajá ara gbogbo ajá kọ́ ló lè gbà. Ẹ fẹ́ kí gbogbo ayé mọ̀ yín ni àwa náà máa dárúkọ yín ṣó ti yé yín a máa ṣe kí ni a máa dárúkọ yín tí kò sí nǹkan tí kò ní gbà yín máa ṣe sí. Ẹ rí báwọn èèyàn ṣe ń fi yín ṣẹlẹ́yà tó ṣe ń fi yín ṣẹ̀sín lórí ọ̀rọ̀ ọmọ inú yín ọmọ tẹ́ ẹ lè bí tó bá yẹn pé bẹ́ẹ̀ ṣe ti délé ayé lọ ti ń bímọ gan ẹ̀ ti bírú ìtaná lọ́hùn lọ́mọ wọ́n wá ń fi yín ṣẹlẹ́yà ẹ wá ń ṣẹ̀sìn kiri ẹ wá dẹni ràlẹ̀ràlẹ̀ dé nǹkan ọ̀nù lẹ̀ nítorí àìmọ̀ wá wù yín nítorí bitterness tó kún gbèsè ayé yín torí orí yín tó fẹ́ jẹ gúnugún ni Barrister US Imam bó ṣe ń fi adìyẹ lọ̀ yín tó ń fa adìyẹ nù yín tó ń fa adìyẹ bẹ̀ yín ẹ máa yarí délẹ̀ náà ni ó dìgbà tẹ́ ẹ bá tó jẹgún ó dìgbà tẹ́ ẹ bá tó kàn dín nínú yọ ẹ rí wípé ẹ ti dín ṣé ilé ayé yìí náà lẹ ń gbé ṣá báwo lẹ ṣe ń rìn ládùúgbò yín àwọn tó wà ládùúgbò dẹ̀ ń rí yín Fúlàní community lẹ máa gbé yẹn níbi tó àwọn tó ti ń ronú tọpọlọ wọn ti dorí kodò kò sí àwọn baba ńlá yín ṣe dúdú ọpọlọ wọn ṣe dọ̀bálẹ̀ ni bí táwọn èèyàn gidi bá ń ronú làwọn máa ń ronú sẹ́yìn ni. ẹ wá ní àlìfùlání ó join àwọn tí ẹjọ́ conspire bímọ pọ̀ jókòó pọ̀ láti sue mi ní Nàìjíríà ẹ wá ń béèrè foolish question lọ́wọ́ Tani Olohun pé ó mọ̀ mí rí ṣé mo rí Tani Olohun rí láyé mi yàtọ̀ sórí social media ṣé máa sọ pé ẹ mọ̀ yẹn ni
àbẹ̀kàn fẹ́ mọ̀ọ́mọ̀ stupid. Gbogbo àwọn tó ń sọ̀rọ̀ Islam àbí gbogbo Fúlàní tó wà lórí social media lẹ ti mú rírí, àbí gbogbo àwọn tó ń sọ̀rọ̀ Islam lórí social media lẹ ti rírí. Ìyí tẹ́ bá like nǹkan tó ń sọ lẹ máa face, ìyí tẹ́ bá like nǹkan tó ń sọ you leave that page. So kéèyàn kan wá bá yín kó wá sọ fún yín pé Fúlàní kan tó wà lórí social media so definitely ẹ ti rírí. A lè bá yín sọ̀rọ̀ wípé Fúlàní tó wà lórí social media tó ṣe kínní brọ́dà yín ni ẹ bá wa pè bóyá èdè kan náà lẹ́jọ́ ń sọ ẹjọ́ máa gbọ́. Kì í ṣe pé ká lọ sùn yín fún nǹkan tó ṣe. Yes, ìgbà tí Tanilóhùn ṣe nǹkan kan gbogbo wa rí, a dẹ̀ sọ wípé kò le tó yẹn nítorí wípé bú mi kí n bú ẹni. Ìgbà tán bá fi wé ọ̀kà ló máa fi ń san fún yàn. Ń tẹ́ ṣe lórí ilẹ̀ wa lẹ́ ń gbà tí ò bá ń ṣe pé òfin tí ò sí ni. Bí mo ṣe ń pe Alifulani ṣàkíyèsí, Alifulani, ìgbà tí mo kọ́kọ́ rí kinní yẹn pé o pè mí lẹ́jọ́ pé gbogbo yín ẹjọ́ conspire pè mí lẹ́jọ́, mo dákẹ́ ni mo fẹ́ wo ibi tọ́rọ̀ náà fẹ́ já sí. Wọ́n náà mọ̀ wípé èmi ò kí ń stress ara mi over nothing. Mo fẹ́ wo is this really true because kò tí ì yé mi. Mo fẹ́ access ọ̀rọ̀ yẹn dáadáa kí n process ẹ̀ lọ́pọlọ mi because to a normal human being tó ń ronú dáadáa bí èèyàn gidi kò yẹ kó rí bẹ́ẹ̀. Ọlọ́run ló yọ ẹ́ pé kò rí bẹ́ẹ̀ Alifulani because lójú gbogbo èèyàn pátápátá a mọ̀ wípé kò yẹ kó rí bẹ́ẹ̀. Tanilóhùn ta ló ń jẹ́ bẹ́ẹ̀? Orí social media ló jẹ́ kí n mọ Tanilóhùn. Kì í ṣe bí mi mo máa ń sọ times with that number. So ká wá sọ wípé gbogbo àwa tá a sọ̀rọ̀ nípa Tanilóhùn pátápátá àti nǹkan tẹ́ ẹ ṣe fún tá a bú yín, gbogbo wa pátápátá ni Tanilóhùn máa jẹ́jọ́ wa. Ẹrù tí ọmọ ọlọ́mọ ò mọ̀dí ẹ fẹ́ dì í lé lórí. Ẹ wá ní kọ́mọ tí yín kó má jìyà àìmọ̀dí. Ọmọ kóòtù òjìrè ní Tanilóhùn. Mùsùlùmí ẹgbẹ́ yín ó kọrin fún lọ́kùnrin lóbìnrin tó jẹ́ ọmọ kóòtù òjìrè. A fetí gbọ́ bọ̀bọ̀ tó kọrin Tanilóhùn ẹ fi sí ilẹ̀ o, tó bá kú síbẹ̀ yóò lè wu ìsọnù ni yóò máa dà ṣe bọ́mọ kóòtù òjìrè. Ó tún forí sọ fún yín pé ṣé orí yín burú ni, ṣé fẹ́ pa ni. Because panic ti wà everywhere, pressure wà everywhere pé tí nǹkan bá ṣọmọkùnrin mọ́ yín lọ́wọ́ ẹrú kí ó yẹn dáràn ẹ kú ẹgbẹ́ ẹ dáràn. Ọ̀tọ̀ lẹni tó sọ fún yín wípé ẹ máa ṣẹ̀sìn Awọ́rò. Mélòó ni mo tí ì sọ? Kí ni mo sọ? Ṣọ́rọ̀ nìyẹn tí mo sọ. Ṣọ́rọ̀ lélẹ́yìí tí mo sọ. Èwo ló dùn yín bẹ́ẹ̀? US Imam. Ṣé eléyìí tí mo sọ wípé Barrister Olóbì tí mo sọ nípa Barrister Olóbì ipe ẹ̀yin lẹ̀ ń lo Barrister Olóbì against kéèsì wa a ti sọ pé àfẹ́ Barrister Olóbì mọ́. Àwa oníṣẹ̀ṣe ti sọ pé àfẹ́ Barrister Olóbì mọ́ kó gbèjà Tanilóhùn ní court. Ọ̀ràn ni nígbà tá a ti rí wípé ọwọ́ yín wọ́wọ́. Professionalism ò ní láti ṣe pẹ̀lú religion tó bá ń ṣe pé ọpọlọ yín dorí kodò. A whole lawyer like you will be acting like a novice because religion ti bàyé yín jẹ́. Because you don't even see it as, being professional anymore. O ti gbé professionalism, o ti gbé sẹ́gbẹ̀ẹ́. In a place whereby law take full course, Barrister US Imam, ó yẹ kán revoke ìwé tẹ̀pẹ́ practice yẹn.
ó yẹ kán revoke kò yẹ kẹ́ ní mọ́ ó yẹ kẹ́ ẹ máa fi pìtàn pé ẹ ti jẹ́ lọ́ọ̀yà ń gbà kan rí ni ṣé gbogbo rádaràda tẹ́ ṣe ni. No wonder you people don't want a healthy country. No wonder tẹ́ fẹ́ kí ìlú wa kó máa lọ bẹ́ẹ̀ yẹn. No wonder tẹ́ fẹ́ kí Nàìjíríà kó pín ẹ ti mọ̀ pé gbogbo rádaràda yín ṣí nǹkan tì yín ó máa ṣí sáyé. Stupidity yín gbogbo ayé ló máa padà rí. Ìlọrin ìlú tó jìnnà síná tó súnmọ́ àlùjọ náà ṣóhun rèé. Gbogbo ayé ti padà rí. Gbogbo ayé tó ń pariwo tẹ́ ẹ gbé gbogbo ariwo tẹ́ ẹ ń gbé Ìlọrin sókè tẹ́ ẹ ń gbé ká tẹ́ ẹ ń gbé sí orí tẹ́ ẹ ń gbé sí gbá tẹ́ ẹ ń gbé sáwo tẹ́ ẹ fi ń jẹ́ kí gbogbo ayé máa rò wípé Ìlọrin tóbi ju bó ṣe yẹ lọ àbó ga ju bó ṣe yẹ lọ àbó ó wà unique ju bó ṣe yẹ lọ. Gbogbo àwọn Muslim brothers yín àti sisters yín tó wà ní gbogbo oríkìíríkìí ilẹ̀ kóòtù òjìrè ìyókù tó yàtọ̀ sí Ìlọrin. Gbogbo wọn ti padà rí wípé pàṣíwọ̀wọ̀ ní Ìlọrin. Orúkọ Ìlọrin yẹn ti padà tẹ́mẹ́rẹ̀. Nígbà ṣòṣì tẹ́ ń ṣe nìyẹn. Àṣé tẹ́rọ̀ tẹ́ jẹ́. Òun làwọn èèyàn fi ń pariwo tó fi ń rò wípé kàkà ká bú wọn ẹ jẹ́ ká kúkú máa praise wọn. Ká bá lè avoid ìṣòro wọn. Issue tó máa fún yàn níjọ́ wájú. Àṣé olóṣì ni. Àṣé ní wàhálà ni àṣé ní dààmú dààbò èèyàn ni. Ìlọrin kì í ṣe ìlú fìtínà fa fìtínà tẹ́ kó bo ara yín in the last few months. Ẹ̀yin gan mọ̀ pé ó ní fìtínà burúkú ni yín. Tó bá pè yín ló ní fìtínà gan ó yẹ kẹ́ ẹ sọ pé kán bá yín wá nǹkan tó tún wọ́ọ̀sì ju fìtínà. Kì í ṣe ìlú jàgídíjàgan. Ìlú tó jẹ́ wípé ordinary one person fẹ́ lọ sí kóòtù ẹ̀dá ìkóra yín bí ọmọ yàásí bí sardine tẹ́ ń ṣòṣì bí ẹran aṣẹ́wó nínú court premises tẹ́ ń hó bí ẹ̀rọ ọlọ́gì. What is unique in that? What is respectful in that? What is to be respected pẹ̀lú gbogbo ìwà pẹ̀lú gbogbo ìṣesí tí ẹ ti fi hàn in the last few months? What is that? Bullying. Then bully àwọn èèyàn to silence. Is there anything to be respected in everything that you have showcased in the last few months? There's nothing. Absolutely nothing. Ìgbà yẹn gan ló ti wá pay attention àwọn èèyàn sí wípé something must be done. Something needs to be done. You cannot keep on keeping people silent. Is this how you have ruled and reigned on our people in Ilorin? Ẹ wà very brutal gan. On our people, you have been hard on them. Afẹ́fẹ́ ti fẹ́, afẹ́fẹ́ ọ̀rọ̀, afẹ́fẹ́ nǹkan tẹ́ ṣe, ó padà fẹ́ àpadà rí fúru adìyẹ. Do you think we really care anymore? Nobody cares. Kò sẹ́nibody tó care mọ́ nípa kéèsì yìí, ẹ rí pé àfi sọ́kàn mọ́. A ti rí yín bí èèyàn yẹpẹrẹ bí wèrè èèyàn. Ṣó ti yé yín? A ti rí wípé ẹ useless kan bí ọwọ́ òsì gan dájú yín lọ torí àwọn kan ṣì ń fọwọ́ òsì wọ́n fi ń kọ̀wé wọ́n fi ń jẹ wọ́n fi ń ṣe gbogbo nǹkan tó fẹ́ ṣe ní ìgbésí ayé wọn wọ́n dẹ̀ ń jẹ́ ní ire láyé. Ẹ useless. A ti padà rí gbogbo àpọ́nlé ọ̀hún náà fútù fẹ́ tẹ̀ òfo ló já sí odó ọpọ́n odó ní. Ẹ ti rí torí tá a bá tún sọ̀rọ̀ ní ìsìn wá ní òṣàtọ́lá òmọ̀jú kó bọ́ta kó wá dé èbú lọ tẹ́ ẹ̀ bá tọ́ mi mo ṣe máa sọ. Nítorí ó jọ mí lójú because Alifulani ní ibí yìí lòun ti máa wá sùn mi òun dẹ̀ máa make sure pé wọ́n excommunicate expatriate àbí kí ló ń pè òyìnbó yẹn torí mi ò lọ léèwé
ìyá òun. Ìyẹn ni mò ń dúró dè. Ojoojúmọ́ tí màá ti kọjá níwájú mailbox mi ni mò ń wò bóyá lẹ́tà tí wọ́n máa fi expatiate mi ṣe mo pé nígbà tó yẹ pé orí Fúlàní ò pé. Bẹ́ẹ̀ ṣe ń ṣe òṣì kiri ní gbogbo Áfíríkà lẹ́rù pé máa ṣe òṣì dé Europe. Àwọn tó gbágbára àwọn slave master yín tó gbágbára lé yín lọ́wọ́ London gan ẹ̀ lè ṣòṣì láàrin wọn. Àfi mo ṣe rí lè ha agbanilójú ọmọ ẹpọ̀n fòyọ́ ojú àtẹ̀pọ̀n ṣe jọra wọn. Ó ṣe súnmọ́ra wọn. Èmi lẹ́lẹ́ fẹ́ bá jà come directly ẹ má máa ṣe màgòmágó ṣó ti yé yín talk to me directly. Ṣùgbọ́n kì í ṣe mi ní ta Barrister Imam fẹ́ bá jà torí sòǹdókò èèyàn ni ẹni tára ò kì í dùn tára ò kì í rọ ọ̀rọ̀ ò kì í dùn dáná Ọlọ́run gangan ló fẹ́ dè yín mọ́ orí tó máa jẹgún ni. US Imam dáná Ọlọ́run ló fẹ́ dè yín mọ́ kí lọmọkùnrin yìí ṣe fún ẹ kó lóró à ń gbà ẹ kí ni nǹkan tó ṣe fún ẹ tí ó yẹ pé nígbèsí ayé ẹ ò láyọ̀ inú ẹ ò dùn inú ìbànújẹ́ ló wà nítorí ọ̀rọ̀ ọmọkùnrin kí ló dé lórí ọ̀rọ̀ ọmọkùnrin ìyàsí lọ́ọ̀yà kó máa grant interview kó máa sọ wípé tẹ̀mí ẹ bá bọ́ sọ́rọ̀ yìí kí ló dé tóun bá wá pè ẹ́ lórí lọ́ọ̀yà sórí ọ̀rọ̀ yìí ńkọ́ tó máa lọ kú sí ni ẹni sì rí nǹkan ẹni ẹ ẹni rí nǹkan ẹni ẹ tó bá jẹ́ pé kì í ṣèwọ ni wọ́n lò as lọ́ọ̀yà tó jẹ́ pé ẹlòmíì ni wọ́n lò as lọ́ọ̀yà tó máa tún kú lé lórí ni. nígbà tí wọ́n rí iṣẹ́ lọ́ọ̀yà gbà pé kó o lọ jẹ́jọ́ fún nǹkan kan tó wá fẹ́ kú dì àwọn gangan tán ní ẹjọ́ kí ni kán ṣe jọ àwọn gangan tí wọ́n pè é pé kó bá wọn sùn ẹ̀ kí ni káwọn yẹn lọ ṣe torí ọ̀rọ̀ ẹ̀ ò yé mi US Imam ọ̀rọ̀ ẹ̀ kò yé mi. Èdè fúnra yín respect díẹ̀ kẹ́yìn ṣe lágbàlagbà kiri torí bẹ́ẹ̀ mi ṣe ń wò yìí kò tí ì tán nínú ẹ̀ òṣì wọ́n ti sọ fún ẹ pé kó tún lọ sùn ẹ̀ níbòmí kó lọ sánàdà court mú mọ́ kó sì máa lọ sánàdà court ó ò fẹ́ kán close case yẹn ó ṣàǹdùn ọrùn ẹ nínú ni ó ṣàfẹ́ ba ayé ẹ ṣàfẹ́ kó tí ẹ yé mi bí ìgbà tó yẹ pé tó bá fi taná lọ́hùn lẹ̀ kó máa lọ tẹ bá close gbogbo case yẹn ayé ẹ máa pin o ò lè ṣoríire láyé àwọn ọmọ ẹ gan wọn lè rí bá ti ṣe wọn lè jọ́nà gbégbà because your life is tied to this case. Do you think I care? Okay, tó bá mú taná lọ́hùn tó mú dání ṣé mi ò ní sùn bí ni èmi ò mọ̀ because wọ́n ṣèmi ló fẹ́ bájà ọmọkùnrin yẹn ló fẹ́ bájà àti ìgbà tẹ́ ẹ ti mú ṣó dín oorun mi kù ni nígbà náà tẹ́ mọ̀ do you think I'm the only one tó ń pariwo kiri lórí social media there are lots of people tí wọ́n ń wò yín àwọn mùsùlùmí ẹgbẹ́ yín gan ń ṣépè fún yín àwọn mùsùlùmí ẹgbẹ́ yín wọ́n ń ṣépè fún yín inú wọn ń bàjẹ́ torí gbogbo àwọn ọ̀rọ̀ kò bá kùn gbé táwọn náà ń bá pàdé láàrin àwọn èèyàn pé ẹ̀yin mùsùlùmí ẹ̀yin wèrè èèyàn yẹn lólójúkọ ẹ̀yin tẹ́ẹ̀ ní forgiveness ẹ̀yin tẹ́ẹ̀ ṣe gbá ẹ̀yin tẹ́ẹ̀ oríṣiríṣi etí wọn ti kún etí wọn ó ti kún you don't really care about Islam you only care about your bitterness through Fulani to a Yoruba person. You don't care about Islam because if you care about Islam wàá rí damage tí ọ̀rọ̀ yìí ti ṣe sí Islam ìyẹn gan lásán ló máa fi calm down but you don't care Fúlàní ti mú Yorùbá ni kò sí dédé bèbè ẹ̀wọ̀n kò sí dédé bèbè destruction irọ́ kẹ̀ ló pa irọ́ ló pa torí ọmọ ọlọ́mọ kò bá ẹ wí rí kò dárúkọ US Imam nínú fídíò ẹ̀ rí kò mú ẹ rí kó tó di wípé wọ́n gbé ẹ pé ó yá
kó wá dájọ́ against ẹ̀ kò mọ̀ ẹ́ rí ta ló mọ̀ kó lu ẹ lọ́yọ̀ọ́. Ta ló mọ̀ ẹ́? Èmi àti Àlìfùlání la jọ ń sọ̀rọ̀. Tí Àlìfùlání bá fẹ́ sue mi, kó wá visa kó wá síbí. Tó bá sue mi, mo wà obliged, mo wà obligated, obligatory kí n lọ sí court kí n lọ pàdé ẹ̀. Tó bá sue mi lọ sí court tí ìwé ẹ̀ bá dé wá bá mi nílé, of course ìjọ tí wọ́n kọ sí kinní yẹn èmi ni màá kọ́kọ́ kó tó débẹ̀ mo ti débẹ̀ torí bí yìí òfin ṣiṣẹ́. And it no mean say bẹ́ẹ̀ ṣe máa ṣe òṣì nílùú yẹn ṣó ti yẹ kò mean pé nítorí wípé òun ló kọ́kọ́ ṣáájú sue mi sí court àbí òun ló kọ́kọ́ ṣáájú lọ ọlọ́pàá fún mi ẹjọ́ yẹn máa wá in its own what's it called favour. Wọ́n máa dá bó ṣe yẹ kó rí ni oníkálukú á gbé evidence lẹ̀ oníkálukú á sọ ìdí tó fi yẹ kó rí bẹ́ẹ̀ oníkálukú á fight then àwa rí bí ẹjọ́ ṣe máa lọ. Òun náà lè ṣerú ẹ̀ toró mọ̀ wípé òun sùn wọ́n ná nìyẹn toró mọ̀ pé gbogbo òṣì tẹ́ ẹ̀ ṣe ń bẹ̀ yẹn ẹ̀ lè ṣe ń bì. Barrister US máa ẹ ṣọ́ra yín o. Tẹ́ bá fẹ́ bá Tanu Ọlọ́run jà ẹ ti ẹ̀ gbìyànjú bá tẹ̀ mọ̀ pé alátọ̀tọ̀ ni ẹ kì í ṣọkùnrin tó táńtọ́ ṣó ti yé yín ẹ gbìyànjú náà díẹ̀. Ẹ mọ lúùkù yín tó ń wò pé bóyá ọkùnrin ni yín ẹrú bẹ́ẹ̀ ṣe rí yẹn. Ẹ̀yin náà ẹ gbìyànjú kẹ́ bọ́ta with your full chest pé Tanu Ọlọ́run èmi ni mi ò fẹ́ fi ẹ́ lẹ̀ o. Tanu Ọlọ́run èmi ni mo fẹ́ bá ẹ ṣẹjọ́ o. Tanu Ọlọ́run o. In fact gbà tó kúrò nínú bí yìí the way táwọn èèyàn ṣe nífẹ̀ẹ́ sí the way táwọn èèyàn ṣe sáré ṣùgbọ́n ẹ̀ the way táwọn èèyàn ṣe ṣe nǹkan fún ẹ ló ń bí mi nínú. Come out with your full chest. Ẹ má máa look around máa wá nǹkan tẹ̀lé. Because nínú àwọn fídíò yín kan ẹ ti sọ rí ẹ ti sọ wípé táwọn oníbàárà yín bá sọ wípé kẹ́ close case yẹn ní ẹ̀ nígbàsẹ̀ ẹ náà máa ṣí case upon case ẹni kò ní bọ́m̀bẹ̀. US Imam, that is what you said. Any case upon case ẹ ti ní kò ní bọ́m̀bẹ̀ ẹni ẹ máa bá kanlẹ̀kanlẹ̀ ní rọ́kẹ̀ ni ẹ máa wulẹ̀ bára yín tọmọtọmọ tayátayá tí gbogbo bí tó léwédé tó ta gbòǹgbòdè ló máa bára ẹ kanlẹ̀kanlẹ̀ torí kò lè tó yẹn. Ó ti bẹ̀bẹ̀ ó ti dọ̀bálẹ̀ orí tó máa jẹgún ni ẹ kò ní gbọ́ tó bá ti fún ẹ ládìyẹ ó máa yírùn bí ẹni tó ní kọ́ọ̀lì ni. Sí àwọn èèyàn máa sọ wípé nítorí nǹkan tó ń sọ lórí social media ló fà á o irọ́ ni kò ṣe nǹkan tó ń sọ lórí social media they are just bitter soul. Because báwa náà ṣe ń react lórí social media làwọn tí yín tẹ́ ẹjọ́ pé ẹ jẹ́ mùsùlùmí àti fúlàní àdàmọ̀dì tí àwọn Yorùbá torí wọn ò pé kọ̀ọ̀kan tí wọn ò lè differentiate tí Yorùbá àti fúlàní bá ń sọ̀rọ̀ lẹ́nu. When somebody speaks with much hatred about your origin, anyone can originate from where you originate from. That person is either 100% not from you or ẹ̀jẹ̀ ẹ ti wà mixed. Those two things. You sẹ́ni tó máa hate with passion everything that concerns orísun ẹ̀ kò sí. They can do away with it but not destroy it, not demarket it, gbógun tì to the extent of saying you even want to lose your life for eating what is yours but what lè kó sí bó ṣe lè gùn kórí lè sọ pé ìyá ẹ̀ kọ́ ló bí ẹ mọ́ lè sọ pé bàbá ẹ̀ kọ́ ló bí ẹ mọ́ bó fẹ́ fẹ̀mí ẹ̀ dì. To prove nǹkan
nǹkan tí ò ṣe proof. US Imam, tẹ́ ẹ̀ bá ti fẹ́ kí n dá sí ọ̀rọ̀ yín, má dá sọ̀rọ̀ mi. Orí nísìn nígbà polongo mi tó ló sú èmi àtàná náà àwọn èmi ò ní bí followers tó le tó yẹn bẹ́ẹ̀ long trooping on the daily basis. Gbogbo tẹ́ ń pọ́nlé ní Ìlọrin gbogbo ẹ̀ làwọn èèyàn ti yàmàyà kà fún yín tó fi dórí ẹ̀mí àyín ló ti sọ fún yín pé baálẹ̀ ilẹ̀ Yorùbá gan ó tún máa pe ẹ̀mí àyín ránṣẹ́ ni tàbí gúdù mọ́ fàdà ẹ̀ kó má lọ. Tàbí gúdù mọ́ fàdà ẹ̀ kó má lọ. The more tẹ́ ṣe ń ṣòṣì ló ṣì máa ṣe yín sí i. Ó fẹ́ ti taná Ọlọ́run sílẹ̀ bó tilẹ̀ jẹ́ pé àwọn tó ní court case wọn ò rán iṣẹ́ mọ́ ó wulẹ̀ fẹ́ para ẹ̀. Ó wulẹ̀ fẹ́ para ẹ̀. Òun wò wípé gbogbo owó tó fún taná Ọlọ́run gbogbo ìdùnnú tí taná Ọlọ́run bá pàdé lẹ́yìn tẹ́ fìyà jẹ tán táwọn èèyàn sọ pé wò ó orí ẹ̀ ò kì í ṣe orí ìyá ó yá gbà tó tún fún mọ́tò. Pẹ̀lú gbogbo òṣì tó ti ń ṣe látijọ́ ọjọ́ yìí ò rí kankan ṣe. Ó padà dàbí ẹni tó yẹ kán jẹun tọkọ wá fọwọ́ nù lára ni. Kò sẹ́ni tó ń look down on you. But èèyàn á máa ṣe irú ìwà báyìí abẹ́gbẹ́ pé kò lè bẹ́gbẹ́ pé you are full of bitterness. Sórí nǹkan tó o bá give nǹkan tó o bá fún kí ló ti ń porúkọ ẹ̀ mother health nǹkan tó o bá fún energy tó bá gbé jáde ló máa fún ẹ padà. It is what you give. You give so much bitterness. You give so much unhappiness. You give so much, sadist. You give so much, àwọn nǹkan tó ń hooze jáde nínú energy ara ẹ is negative. Báwo ló ṣe fẹ́ rí? O ò lè pass, o ò lè fail, o ò lè kúrò ní class. Bó ṣe máa ń rí nìyẹn. Try to be happy more often. Try to let go. Try to be free. Try kọ́kàn ẹ gbogbo àwọn ọ̀rọ̀ tí ò ń ṣe tiẹ̀ tó kó sáyà gbogbo ẹrù ẹlẹ́rù tó gbé kárí. Ó dàbí orin Àyìnlá Ọmọwúrà. Ó ní ẹrù ẹlẹ́rù ló ń gbé kárí. Wọ́n á fà tì wọ́n lọ́wọ́ gẹ̀ǹgẹ̀rẹ̀ kórí fún wọn. Ohun tí ẹ bá rò àjẹ́ tí wọ́n ẹ gbọ́ pé wọ́n jólúmọ̀ ẹ̀ gbárí láyé. Kí ló dé? Ayé ò lé ọ̀bẹ òun. Ilé ayé yìí àfọwọ́bà fílẹ̀ ni. Tó bá ti kú ó ti tán nìyẹn. Ó ti tán nìyẹn. Nígbà tó bá kú tán whatever tó bá sọ pé ó lọ sí jahannama ẹ̀ àlùjọ́nà ẹ̀ wọ́n àti Allah ẹ̀ lè jọ mọ̀ yẹn. Bó tí orí bá ṣe wà ní ayé yìí ilé ayé yìí itself is complex. Whatever you sow, you reap. Try to be more happy more often. Àwọn excessive load tó wà lórí okùn àyà tó ń ṣe ẹ́ bí pé kò kú di yẹn tó bá reduce ẹ̀ ayé ẹ̀ á tún rọrùn jù bẹ́ẹ̀ lọ. Ó ní bó ṣe ń ṣe nìyẹn gbogbo court case kan jà fún Islam ló bá ṣe láyé ẹ bí kò pààyàn bí káyé ẹ nìyẹn bàjẹ́ sínú prison kò ràn lẹ́wọ̀n gbére kó má padà wá mọ́ kó lejú kókó bí adófùrọ̀. Ìyẹn nìkan lo expert sí ó wá ń give negativity ó ń give bí káyé èèyàn bàjẹ́ bí káyé èèyàn bàjẹ́ ló máa ń ṣe ó dẹ̀ fẹ́ káyé ẹ dáa àbí táwọn ọmọ ẹ bó ló ti fẹ́ rí? Níbo ló ti fẹ́ rí? Gbogbo tiẹ̀ ni wípé tó bá gba kéèsì against èèyàn o máa wá ṣe ju tí ẹni tó pè ẹ́ lẹ́jọ́ o máa ṣe ju tó fẹ́ lọ. Táyé ẹni tó gba kéèsì against ẹ̀yẹn ò bá tí ì bàjẹ́ bó tilẹ̀ jẹ́ wípé kì í ṣèwọ ló wà against o kò ṣe nǹkan kan fún ẹ o.
oníbàárà ẹ̀ ló ṣe nǹkan fún un. Bó oníbàárà ẹ̀ bá sọ pé láò ti tọ́, wọ́n wá sọ pé rárá o, àfi kó pa, àfi kó rọ lẹ́wọ̀n, àfi kó kú síbẹ̀, àfi ká yí ẹ pin. Ó dẹ̀ fẹ́ káwọn ọmọ ẹ máa jáde, káwọn náà máa rí goodness of this earth. Ó dẹ̀ fẹ́ káwọn ọmọ ẹ jáde nínú ilé, kán lọ síbi tí ò ní síbẹ̀, tí àwọn ò ní síbẹ̀. Ó dẹ̀ fẹ́ káwọn náà bójú rere èèyàn àtọlọ́run pàdé. Ó fẹ́ káwọn ọmọ ẹ gan ṣe àṣìṣe sí èèyàn, káwọn gan mórí bọ́m̀bẹ̀, àwọn gan náà ò ní mórí bọ́m̀bẹ̀. Kì í ṣe pé torí bàbá wọn bí o bá bù lẹ́sẹ̀, bó o bá yí ẹ̀jẹ̀ ni. Báyé tí wọ́n náà ṣe máa rí rádaràda ni. Àfi èyí tí ò bá associate àbí wàá lọ ṣe ń pẹ́, má jẹ́ ń fo òyìnbó pera, tó ò bá associate pẹ̀lú gbogbo rádaràda tó ṣe nínú àwọn ọmọ ẹ̀. Torí àgbùdọ̀ tún ṣépè fáwọn yẹn náà. Torí ọmọ mi wà tó yẹ pé inú kòkò dúdú báyìí lẹ́kọ̀ọ́ funfun mi ti máa ń jáde. Ẹ má fi ìwà yín pa yí àwọn ọmọ jẹ́. Ẹ yé fi ìwà yín kẹ́ fi ba yí àwọn ọmọ jẹ́. Torí àgbà tó rò fọ́ọ̀kà ni. Tó bá pẹ́ tó ti ń rò fẹ́ lòmíì jẹ, ọmọ ẹ̀ á jẹ́ ń bẹ̀ bó ti ẹ̀jú kéńkéné lọ. Bí ò ní jẹ púpọ̀, ó depend lórí ìwà ọmọ gan fúnra ẹ̀. But pé kó má jẹ́ ń bẹ̀ yẹn rọ ni. Á bá pàdé one way or the other. Mo ti ẹ̀ ti gbàgbé kí ni mo lecture fún, mo ti gbàgbé pé sọ̀ǹdókò èèyàn lẹ́yìn Fúlàní. Ọmọ yìí kò bá àṣorí burúkú gan kò kàn yín. Torí tẹ́ bá ti bí wọ́n lẹ̀ báyìí náà tí ilẹ̀ tí ń tì wọ́n ságbo ìgboro ayé, kọ́ lọ ṣòṣì bọ̀ wọ́n bá pa wọ́n síbẹ̀. Àlọ́ lámilámi nìyẹn. Nítorí ẹ máa ń bímọ bí ẹlẹ́dẹ̀ ni, ẹ máa ń bímọ bí ikán. Ẹ máa bí rádaràda sílẹ̀. Mo ti gbàgbé pé sọ̀ǹdókò èèyàn ni, mo ti rò pé èèyàn ni mo advise ni mo fẹ́ràn kó. Torí ẹ̀ náà ni ó ṣe ń wu àwọn ìwà tó ń wà yìí, kò ń wù yìí. Ó lè jọ mí lójú. Barrister US Imam, Tani Olohun kì í ṣe òṣàtọ́lá. You cannot use Tani Olohun to silence me because it's not only me that I'm talking. And as much as you keep on doing your rubbish, people will keep on talking. Somebody like me will keep on talking. I will talk. Because you cannot do more than a church rat. Níbi tá a bá dé. Ẹ ti fi wọ́ọ̀sì yín, ẹ ti fi hàn wá, kí ló tún kù? Kí ló tún kù tẹ́ fẹ́ ṣe? Ṣé o mọ̀ pé téèyàn bá ń bá èèyàn jà, èèyàn kì í go all out ni. Èèyàn kì í lọ pẹ̀lú full force. A máa mú jáde díẹ̀díẹ̀. Irú mo yín sọ fún yín pé ẹ tí ì rí nǹkan kan, a ṣe fẹ́ mọ́wọ́ sápò ni. Àti èèyàn mú gidi gangan jáde. But ẹ̀yin tẹ́ ẹ fẹ́ bá Tani Olohun jà lásán nìkan láàrin gbogbo oníṣẹ̀ṣe, ẹ dẹ̀ bọ́ síta with full force tógún lẹ́ fi bá wa jà. Ṣé mi ò sọ wípé àtòníṣẹ̀ṣe lọ́jọ́ ń jà ní? Àwọn wèrè náà àwọn mùsùlùmí wọ́n ń sa jágbajàgba ogun ni. Tí lọ́yà bá wọnú kọ́ọ̀tù, gbogbo ẹ̀kọ́ là ń sọ lórí social láàrin lórí social. Tí wọ́n lára bá wọnú kọ́ọ̀tù báyìí, ẹ̀rù tó máa wà lára lọ́yà gan láti defend Tani Olohun gan ẹ̀tì ẹ̀yin gan máa mọ̀ pé láàrin interview kan la rí wípé lọ́yà Tani Olohun kan gan ó fẹ́ lè bú sẹ́kún níbi táyé yín bàjẹ́ dé pẹ̀lú oògùn, àwọn ẹgbẹ̀jì olóògùn kà. Ètè máa mú sápò, ìtẹ́ máa mú síra, ìtẹ́ máa gbé mi, ìtẹ́ máa ṣe àwọn bàbá yín kò ṣì tí wọ́n máa kú dànù tó ń gbé tó ń jókòó sínú ilé tán náà wọn kì í rí sọ́mọ òṣì yẹn nínú Ìlọrin yẹn. Àwọn náà máa jókòó sílé wọn máa ṣàṣàkúṣà, orí ẹ̀ lọ́ máa kú sí, àwa la máa padà jàkàrà wọn. Àdàbí tó bá yẹ wípé kì í ṣe lórí ẹ̀tọ́ la wà. Àdàbí tí ò bá ń ṣe pé orí ẹ̀tọ́ la wà nìkan ló kù. Tó bá ń pé orí ẹ̀tọ́ la wà, àwa la máa padà jàkàrà gbogbo yín. Sórí Ìlọrin yẹn, if it's as good as taking back. Gbogbo ẹ̀yin Mùsùlùmí Fúlàní ìlú Ìlọrin tẹ máa ń ṣòṣì lórí péjì mi, ẹ jẹ́ kó rí yín pé o. Èmi nìkan kọ́ ni mò ń sọ pé a máa gba Ìlọrin padà. Gbogbo àwa ọmọ kóòtù òjìrè, ojúlówó ọmọ ni o, kì í ṣe àwọn mixed blood. Ẹ̀yin Fúlàní tẹ máa jẹ́ orúkọ Yorùbá tó yẹ pé òṣì ti ba ayé yín jẹ́, tẹ́ ń jẹ́ orúkọ wa, tẹ́ tún ń ṣòṣì, tẹ́ tún ń dalẹ̀ ilẹ̀ wa, ilẹ̀ máa dà yín ni.
US Imam ṣọ́ ara ẹ̀ o, mo ti sọ̀rọ̀ mi tipẹ́tipẹ́, ṣọ́ ara ẹ̀, ṣọ́ ara ẹ̀ gidi gan, ṣọ́ ara ẹ̀ gidi gan, ibi tó o tẹ́ dé yìí náà ó ti tó. Ẹ má tẹ́ jù báyìí lọ, nítorí tó bá tẹ́ jù báyìí lọ ìwọ gan máa mọ ibi tára ẹ máa kù sí tọmọtọmọ, nítorí àwọn ọmọ ẹ ládùúgbò gan wọn lè rìn kọyan fanda, wọn máa ní òní tó bá kó sọ́wọ́ bàbá ẹ̀ bí kò pa ẹ́ ni àbí kó rán ẹ lẹ́wọ̀n gbére, ó jẹ́ má bá ṣe, ó jẹ́ má bá rìn. Ẹ kú mọ̀ ọ̀rọ̀ Sàndókò náà ní òṣìṣì ọ̀kẹlẹ̀bẹ̀.